láàrin àwọn aṣòfin Èkó níbi tí wọ́n ti ń gbé lórí bí ìgbà ìgbádùn àwọn ará Èkó ṣe máa nítumọ̀ gidi. Ọkùnrin olóṣèlú kan wà níbẹ̀ o, Lawal Aina Musbau ní orúkọ ẹ̀ ń jẹ́, ńlá nínú àwọn aṣòfin Èkó ni o. Bẹ́ẹ̀ ni ètò ayédáadé fáwọn èèyàn apá Àgọ̀mú constituency tó ń ṣojú fún jẹ́ lógún dáadáa. Ní gbogbo ìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ kan láàmú ìyẹn Honorable Musbau gẹ́gẹ́ bí wọ́n ti máa ń pè lágbo òṣèlú, abálágọ ni àwọn èèyàn ń wí o. Pàápàá lọ́gọ́ tí ọ̀rọ̀ bá kọ̀rọ̀ tí àwọn bá ń takùrọ̀sọ táwọn tọ́rọ̀ kò yé dáadáa bá ń sọ wípé tí ọkùnrin olóṣèlú yìí pọ̀ jù nípa ìfẹ́ àti ìgbáyégbádùn àwọn èèyàn Bádíà, Òkè Ọjà, Sáré Ìgànmú, Òrílé, Marine Beach àti gbogbo ibi tí ọjà ẹkùn ìdìbò Àpá Ìgànmú constituency 2 dé. Wọ́n ní báwo ni ọ̀rọ̀ àwọn èèyàn àgbẹ̀ ṣe jẹ́ lógún tó bẹ́ẹ̀. Àṣírí ọ̀rọ̀ ọ̀hún ti tú o. Wọ́n ní ọmọ àdúgbò ní Láàmù ìyẹn Lawal Aina Musbau, ṣe Láàmù ni wọ́n ń pè gan-an lágbo òṣèlú. Àpá Àgọ̀mú constituency tó ṣolú fún náà ni wọ́n bí sí o. Ibẹ̀ ló ti ṣe kékeré, ibẹ̀ ló ti kàwé. Wọ́n lẹ́yìn náà ló mú káràmásìkí ìdàgbàsókè àwọn agbègbè yìí tí mùdùmùdù ìjọba fáwọn èèyàn àgbẹ̀ ọ̀hún sì jẹ́ lógún dáadáa kí ìdàgbàsókè Àpá Àgọ̀mú constituency 2 lè tẹ̀síwájú o. Àwọn ṣe má ní gbàgbé tó lè mú ìdàgbàsókè bá àwùjọ ni Musbau ń ṣe káàkiri o. ṣẹ́yìn náà ti gbọ́ nípa títí àdúgbò Fádáìní nínú Bádíà tí wọ́n ṣe lọ́wọ́, èyí lóhun tó sọ o. British sọ̀rọ̀ wà ní ìyẹn ọ̀rọ̀ mú ìwádìí. Àwọn iṣẹ́ tí àwọn gbélẹ̀ débi gbé ara ẹ̀ ní ọ̀nà Fádáìní. Ọmọ yẹn lágbára náà ó máa tó parí. Àgbà kọ̀ǹtátọ̀ tó gbé fún àjọ ń fara wa kiri ni láìpẹ́ ìjìnà ó máa parí. Àwọn challenges àwa ní lórí àwọn drainages wa ní àwọn systems tàbí káàkiri tó yíká wa. Ẹni tí ó jẹ́ PS drainage services èèyàn wa ni lágbára Ọlọ́run àfihàn wa sí lọ́kàn. Àti bá wọn sọ, wọ́n dẹ̀ ti fi ọ̀rọ̀ wa sínú bọ́jẹ̀tì wọn ní Ministry of Environment ní ọ́fíìsì àwọn drainage services nípa pé kí omi má máa ya wọ ilé wa mọ́. Lọ́gọ́ tí ìpàdé kan tó ń wáyé láìpẹ́ yìí, èyí tí alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Àpá Àgọ̀mú Alájà Fúnmiláyọ̀ Àkàndé Mohammed pé Láàmù bá wọn débẹ̀ o. Bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ yànjú bí àwọn yóò sì sọ ohun tó bá ń fẹ́ àti ohun tó jẹ́ wọ́n ní aládùúgbò wọn tí àwọn aṣòfin ní káńsù Àpá Àgọ̀mú yóò lè fi sínú ètò ìṣúná fọdún 2025, èyí lóhun tó sọ o. Tí ó bá sí nínú bọ́jẹ̀tì 2025 local government ò ní lè ṣe é. Àmọ́ ìta ti sọ kí àwọn adé ti rí pé àwọn ti gbọ́ wọ́n dẹ̀ ti gbà ìdúpẹ́ ló kà á dúpẹ́ fún wọn. Ẹ ṣe púpọ̀ ṣáàmà. Síwájú sí i nínú ìgbàjú ẹ̀ náà ni ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sílẹ̀ o lọ́jọ́ tí òun fúnra ẹ̀ pé ìpàdé ńlá àti àwọn ètò ọlọ́kan òjọ̀kan kí ló wí lọ́jọ́ náà. Ní tó fà á tí a fi ṣe ìjíròrò fún gbogbo àwọn tó jẹ́ aráàlú wa nínú látara gbogbo kùdẹ̀kùdẹ̀ tó wà nínú ìlú nípa oúnjẹ tó wọ́n kì í ṣe nípa owó nìkan níyàn míì fi owó dání kan kò ní tó fẹ́ lásìkò ní tó wá fa lágbóore eléyìí láti lè fi àwọn aráàlú láti fún wọn ní abẹ́rẹ́ nípa iṣẹ́ ọ̀gbìn ṣíṣe pé gbogbo ààyè oníkálùkù bá ti rí ní agbègbè wọn ní kékeré bó ṣe kọ́ gbin ewédú kí wọ́n gbin ẹ̀fọ́ àbí kó gbin nǹkan tí ó bá máa wúlò fún wọn pàápàá jùlọ nípa àwọn nǹkan tá a tó ń jẹ gẹ́gẹ́ bíi pé à ń ṣe adìyẹ ní ilé tẹ́ bá rántí pé gbogbo kíní ló wà tipẹ́tipẹ́ àmọ́ látara ọ̀làjú pé gbogbo ibikíbi la ti ń ṣe ilé kíkọ́ ẹ́stéètì ìdákọ́lé kíkọ́ sọ̀rọ̀ ẹ́stéètì tá a máa ṣe ẹ́stéètì àwọn ilẹ̀ tó wúlò fún ilẹ̀ ọ̀gbọ́n ọ̀gbìn òun náà ti sọ dé ẹ́stéètì ó wà lára wàhálà tó bá wa ní orílẹ̀-èdè yìí kí tó fa bí a wá sí àdúgbò láti ṣe ìpàdé ilẹ̀ kí a sọ fáwọn èèyàn ìtí aya ààrẹ wa tó ń pè ní home farming òun la ní pé láti ṣàlàyé fún wọn kí oníkálùkù náà wọ́n wo àyíká wọn àyè díẹ̀ tó bá wù kó wà kí wọ́n ṣe kí ni kí wọ́n fi ṣe ìṣọ́ olórí tilẹ̀ yayé mi nǹkan tó ń pè ní ètò ìlera ní ìgbé fi ń ṣeré àfi wípé bóyá ẹni tó jẹ́ adarí wa olùdarí wa ọ̀gá wa right Dr.
Honorable Mudashiru Ajayi Obasa wọ́n kàn wò náà ní pé ìwọ aṣòfin Musibau wá jẹ́ alága nípa ọ̀rọ̀ ètò ìlera tó ń ṣe fún house táǹpé House of Assembly. Mo wá rí oríṣiríṣi nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n tó dájú kan nípa ọ̀rọ̀ ìlera mo ṣe wò nípòtí tí ọ̀rọ̀ ìlera bá kúrò lọ́rọ̀ ọmọ ìdé ènìyàn ní tó kù ṣẹ́pẹ́ ní tó bí ilé ìtúnṣe ní ìní ìnìyàn nípa ìlera ọ̀fẹ́. Ìlera ọ̀fẹ́ tí mo ṣe fún ọ tí mo rẹ́jísítà àwọn èèyàn 300 lẹ́nìí wọ́n máa ní àǹfààní láti gba ìlera ọ̀fẹ́ lọ́ndà LASHMA fún ọdún kan gbáko ká tó tún bá wọn ṣe renew ẹ̀.